ìgbà kan ló sọ pé Mr. Latin kú àmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn wa tó ń wò wá tó náà wọ́n nífẹ̀ẹ́ wa ni pé kí wọ́n jọ kí kọ́ máa sọ nǹkan tí wọ́n mọ̀ nípa wa. Sometimes ẹlòmíì máa kọ́kọ́ RFP pé lágbájá kú yẹ gbọ́ pé Ọláìyá kú ni wọ́n ṣe ìkànnì ìjọba ní ẹnìkan pè gan wọ́n ní Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdè ó kú níbo ló ti kú. Ìgbà kan ló sọ pé Mr. Latin kú kọ́wọ̀n èèyàn jọ pé kó máa gbàdúrà fún wa pé àkáàtì ẹ̀ kọ́ sọ pé akọ́lé ara mọ́tò bẹ́ẹ̀ wọ́n ẹ̀ tó fi jẹ́ pé wọ́n kò máa sọ̀rọ̀ against wa pé wọ́n lè sọ pé obìnrin kan tó wà ní kinní kan o onítìátà ló ń fẹ́ òun ló bímọ fún gbogbo kinní yẹn kọ́ jọ kó máa wádìí nǹkan tí wọ́n fẹ́ sọ nípa wa dáadáa òun ló máa jẹ́ oríyìn fáwa náà. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn pé bí wọ́n ṣe ń support bọ́n ṣe ń wo fíìmù wa inú wa dùn lágbára Ọlọ́run owó tí wọ́n fi ń ra dátà Ọlọ́run máa pèsè fún wọn o. Àwọn tó dẹ̀ nífẹ̀ẹ́ láti join tíátà kò sí nǹkan ńbẹ̀ kò sí nǹkan tó special ńbẹ̀ kò sí nǹkan tó lé ńbẹ̀ àti gbogbo wa jọ tí ẹ bá join lénìí tẹ́ ẹ join lénìí àti Madam Sajeni o àti Mr. Latin o àti dèkan because wọ́n máa kó yín mọ́ra gẹ́gẹ́ bí family kan ni bí a ṣe rí ní inú ẹgbẹ́ wa nìyẹn. Orúkọ mi ni Olúwaníṣọlá Ọládipúpọ̀ Oyèdélé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Èjìkẹ́mẹ̀ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní Ìgbòrè. Ẹ ṣeun gan sà. Bàbá ìbéèrè tí mo wá fẹ́ béèrè nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti máa ń sọ nǹkan kan tí wọ́n bá dẹ̀ sọ wọ́n á sọ pé àwọn onítíátà ọkùnrin wọ́n á ní tí wọ́n bá rí obìnrin tó ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ṣẹ́ tíátà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní fẹ́ fún níṣẹ́ kí nìdí wọ́n sọ pé tí kò bá ti lè bá wọn ṣe nǹkan báyìí àwọn ò ní fún níṣẹ́. Bàbá ǹjẹ́ ẹ ti gbọ́rùn kan yẹn àbí ó ti ṣẹlẹ̀ ní ó lè má jẹ́ ẹ̀yin kó jẹ́ pé maybe. Dáadáa wọ́n máa ń sọ dáadáa bẹ́ẹ̀ tí máa ń bèèrè lọ́wọ́ wọn tí wọ́n máa ń sọ yẹn ni pé ṣó ṣẹlẹ̀ sí wọn rí ẹlòmíràn sọ pé nǹkan tó ń gbọ́ nìyẹn tó túmọ̀ sí pé ààyè sọ ọ̀rọ̀ gbọ́ ìsọ ìtọ́wọ̀n èèyàn ń sọ ẹlòmíì ó kàn máa àwọn fẹ́ ṣe tíátà àwọn máa bẹ́ẹ̀ ní kankan o ẹ pè lọ́wọ́ ẹni yẹn pé ṣó ti ṣẹlẹ̀ sí rí àní rárá ṣé wàá ló ń sọ wọ́n kàn it's like pé wọ́n fẹ́ bà wọn orúkọ onítíátà jẹ́ ni kò sí onítíátà kan tó máa gbé torí pé o fẹ́ ṣe tíátà àbí o fẹ́ act kó fẹ̀yìn lẹ̀ láyé no pé onítíátà o láyé bóyá ẹni tó lè ṣerú ẹ̀ bóyá àwọn tó ń ṣe tíátà tó fẹ́ lo orúkọ onítíátà ṣe níbẹ̀ tó tíátà sọ pé tó dé ló ṣe nǹkan báyìí fún ẹ o àbí kó fi ẹ̀yìn lẹ̀ rárá. Ẹ sà bàbá gẹ́gẹ́ bí nǹkan tí mo béèrè ń sìn mo ti interview àwọn obìnrin onítíátà kódà gan ní àná mo sì bá ènìyàn kan sọ̀rọ̀ a béèrè lọ́wọ́ wọn ní pé màmá gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ onítíátà ǹjẹ́ ẹ ti rí anything tó jẹ́ bí sexual harassment nídìí iṣẹ́ yìí tí wọ́n dẹ̀ bá wa sọ ọ̀rọ̀ méjì tó yẹ pé wọ́n ní kò síbi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò sí ṣùgbọ́n nígbà tó wẹ̀mí wá pàdé ọkùnrin sì tí mò ń béèrè lọ́wọ́ yín ẹ fi yé mi pé kò sí nǹkan. jẹ́rí kìíní yẹn ọ̀nà méjì ni nọ́ọ̀sì dókítà lè sọ fún nọ́ọ̀sì pé òun láìkẹ́ tíṣà lè sọ fún tíṣà ẹgbẹ́ pé mo láìkẹ́ but pé jẹ́rí láìkẹ́ yàn àbí kí wọ́n sọ pé compulsory àbí o fẹ́ gbé sí condition mo sọ pé kò ṣẹlẹ̀ ní tíátà but ẹni tó láìkẹ́ yàn pé alágbájá mo láìkẹ́ ẹ ọ̀tọ̀ nìyẹn o pé bẹ́ẹ̀ kò síbi tíṣe ò sí kò sí but ẹ lè rí pé mo gbé sí condition willingly tóbìnrin bá fẹ́ wò pé àìmọye obìnrin míì tó yẹ pé ó rò pé kí n tó ẹ má wọrí màá fún yín ní nǹkan báyìí láàrin ara wọn nìyẹn but ohun tíátà wa o kò rí bẹ́ẹ̀. Ẹ ṣeun gan sà bàbá pẹ̀lú experience yín nínú iṣẹ́ tíátà yìí ǹjẹ́ ẹ lè sọ ìyàtọ̀ tó wà láàrin ìgbà tí ẹ ń ṣe stage play àti fíìmù àgbéléwò kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀. ìyàtọ̀ pọ̀ ń bẹ. ìkíní ṣé mọ̀ pé stage nígbà yẹn kò ṣe pé wọ́n máa ń edit stage live performance ní stage tó bá ti ṣe mistake o ti ṣe mistake nìyẹn gbogbo ayé ti rí ẹ pé o ti ṣe mistake and kò sí stage tí kọ́sọ́pọ̀ ọmọ èèyàn kú tó bá lórí stage kọ́sọ́pọ̀ sọ pé ọmọ ẹ̀ kú o kò ní kúrò bẹ́ẹ̀ a ṣe kọ́ ní pé máa rẹ́rìn ó wá lè ṣe tán kó ṣubú lulẹ̀ kó máa ké o but ní moment stage yẹn kò jẹ́ sọ pé ọmọ òun ti kú lórí pé àwọn tó ń wo stage yẹn wọn ò lè mọ̀ kó tó yẹlẹ̀ sí ó dẹ̀ bà stage jẹ́ nìyẹn. Film ó ti jẹ́ kí gbogbo ẹ̀ yàtọ̀ gan sìn because àìmọye lómi tó yẹ pé
kò gba bí stage kọjá and ẹni tó bá tún lè gba stage kọjá tó bá rí inú fíìmù ẹ máa rí pé ìyàtọ̀ wà láàrin stage and film but for now we thank God pé fíìmù ti jẹ́ kí everybody expose síta ìgbà tó bá jẹ́ stage ni èèyàn wá ṣe stage ní Gateway Hotel kò ń ṣe ẹni tó wà lẹ́kọ̀ọ́ ò lè wò ẹni tó wá sínú hall nìkan ló máa wo nǹkan tó ṣe nú ẹ̀ but tí ìsìn tó yẹ pé tó bá ṣe fíìmù lábẹ́òkúta ń bí wọ́n lè wọ́n lu èyìnbó torí pé fíìmù ó ti di ayé fíìmù tó dẹ̀ di ayé social media tọ́wọ̀n èèyàn tó ń wò káàkiri. ẹ ṣeun gan bàbá mo ti béèrè lọ́wọ́ yín pé látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ ti bá a sọ àwọn ìdojúkọ tí ẹ ní kò sí bí àwọn ṣe máa ní ìdojúkọ kó má níjọ́ tó yẹ pé inú rẹ̀ dùn jù látìgbà tó ti ń ṣiṣẹ́ ǹjẹ́ lè bá a sọ ẹyọkan àbí méjì níjọ́ tí inú yín dùn jù látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé yìí. ọjọ́ tí inú mi kọ́kọ́ dùn ni ọjọ́ tí mo direct Antalaniyan tó bọ̀ mí lọ́wọ́ tó ní Ejikeme you are going to be a good director díẹ̀ níyì wọ́n dẹ̀ máa ń sọ náà pé nínú àwọn director tí ọ̀hún sì mọ̀ ọ́ pé Ejikeme perfect ó jẹ́ ìwúrí fún mi inú mi dẹ̀ tó dùn pé láàárín àwọn tá a jẹ́ producer tá a jẹ́ director tá a jẹ́ actor kò sẹ́ni tó lè sọ pé ta ló ń jẹ́ Ṣọlá Oyèdélé Ejikeme báyìí. ẹ ṣeun gan bàbá níbi tí ẹ gbé mi lọ yẹn mo á béèrè ìbéèrè kan lọ́wọ́ yín nípa Antalaniyan yìí torí mo ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti jẹ́ kí n understand ni pé Antalaniyan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ tí wọ́n jẹ́ kí inú yín dùn jù àwọn èèyàn fi yé mi pé Antalaniyan jẹ́ èèyàn kan tí ó máa ń kanra bàbá ṣé nǹkan tí àwọn ènìyàn sọ yẹn ṣé nǹkan òótọ́ ni. mi ò gbàgbọ́ bẹ́ẹ̀ normally ẹlẹ́ran gbogbo wa o but a lè fi tí èèyàn ṣe wọ́n ní nǹkan tó kọjú sí ẹlòmíì ẹ̀yìn ló máa kọ sí ẹlòmíì máa rí mi máa ní Ejikeme ti burú jù ó lè rí ọdún tó ní àwọn ọdún ṣe kinní kan jù bí anta ṣe rí bóyá bó ṣe sí ń gbà yẹn ló máa ń lè ẹni tó bá ń wo Antalaniyan tó bá dúró báyìí fúnra rẹ̀ ló máa wò lọ́kàn rẹ̀ pé máa máa burú kò tí ì súnmọ́ o kò máa wò pé tẹ́mọ̀ pé ṣe máa ń ṣe ní fíìmù pé kọ́ káriwo kọ́ ṣe yẹn lẹ́nu máa rò pé ìwà tó ń wù lójú ayé gangan nìyẹn kì í ṣe bí anta tó ṣe rí nìyẹn ọ̀tọ̀ ni anta nu fíìmù ọ̀tọ̀ ni anta tó ń gbélé ayé ló ṣe rí nìyẹn. ǹjẹ́ ẹ lè sọ fresh experience yín pẹ̀lú Antalaniyan báwo ló ṣe rí. bẹ́ẹ̀ ni. first experience mi pẹ̀lú wọn tí mo kébì àti wọn ò tí close nígbà yẹn ni pé normally mo kọ́kọ́ ń bẹ̀rù pé ọ̀gbẹ́ni yìí ọ̀gbẹ́ni ìṣá but fúnra wọn tó fún mi lọ́kàn balẹ̀ pé hello director kí ni o fẹ́ ní kí n ṣe wọ́n dẹ̀ ṣe mo dẹ̀ ń correct wọn kan tí because director ló ní picture fíìmù tó fẹ́ ṣe ìgbà míì wọ́n tó yẹ pé ó lè jẹ́ pé mo fẹ́ kọ́ dìde ni tó yẹ pé wọ́n jókòó ni sà ẹjọ́ ẹ bá mi dìde ni àbí ok tẹ́ bá ti sọ̀rọ̀ ilé tán ẹ̀yìn sápá bí gbogbo nǹkan tí mo ní kọ́ ṣe wọ́n dẹ̀ ṣe perfect kódà gbà tó ṣe tán yẹn wọ́n ní yes you are going to be a good director. ẹ ṣeun gan bàbá nítorí àkókò ǹjẹ́ ẹ lè bá wa sọ nǹkan ẹyọ kan àbí méjì tí ẹ ti express pẹ̀lú àwọn top colleague yín tẹ́ pé ẹ̀ ń wò níwájú tẹ́ pé ẹ wò pé èmi náà mo fẹ́ dàbí ẹni àbí kí tiẹ̀ kọjá ẹni tẹ́ lè bá dárúkọ nǹkan tó jẹ́ kẹ́ admire ẹni yẹn ǹjẹ́ lè sọ fún wa sà. ṣẹ́rí nígbà tí mo fẹ́ máa direct àwọn tí mò ń wò níwájú mò ń wo Yomi Fash. Yes nígbà yẹn bọ̀dá Yomi máa ń direct mo dẹ̀ máa like the way tó fi ń direct film. ọ̀gá mi Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé director ni wọ́n máa wọ̀ ọ́ náà ọ̀gá mi Waheed Jaduade Antalaniyan wọ́n pọ̀ bẹ́ẹ̀ mo máa ń wo báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ń kó àwọn kìnnìún pọ̀ bẹ́ẹ̀ torí pé mo kọ́ṣẹ́ lọ́dọ̀ ọláyà yẹn mo máa ń rọrùn kan lára ọláyà tá bá lọ ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ tó ń fi mí lọ́kàn balẹ̀ náà ọ̀gá mi Adéméjì Jaduade náà wọ́n máa ń ṣe dáadáa bẹ́ẹ̀ láti gbà yẹn gbogbo nǹkan tí mo kójọ láti ara everybody gbogbo wọn director yẹn pátápátá tí mo kójọ láti ara wọn yẹn òun lèmi náà fi bí dára ni bí òun lọ lẹ́nu. bàbá ẹ má bínú pé mo tún emphasize lórí ọ̀rọ̀ yẹn ẹ dárúkọ Yomi Fashlanso ẹ jọ ǹjẹ́ lè sọ ìdí kan tẹ́ fẹ́ràn Yomi Fashlanso. nítorí pé bọ̀dá mi wọ́n close mọ́ everybody tó bá ń bínú àmọ́ kò ń bínú tó bá ti bínú tán á sọ mi pé mo bínú sẹ́lẹ̀ kan ní ìyẹn ti tán live bọ̀dá mi ni live ẹ̀ ni. bàbá láti ìgbà tẹ́ ti wá ń bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé yìí ǹjẹ́ ẹ lè sọ nínú àwọn colleague yín tó yẹ pé àbíkẹ́ either senior colleague àbíkẹ́ junior colleague ǹjẹ́ ẹ lè sọ èèyàn tó yẹ pé maybe tẹ́ wò pé ká ní ẹni yẹn ṣì wà láyé ni ẹni ọba tútù lọ jù báyìí lọ
ìbáṣepọ̀ yín ò bá ti rẹ̀ tó pé ẹ sì máa ń rántí. ẹnìkan tí ó máa ń dùn mí jù pé kò sí láyé mọ́ báyìí nítorí nígbà yẹn èmi ni bíi wọn nígbà yẹn ó ní Ahmed Alasari ọ̀gá mi ni 5 and 6 lèmi àti wọn Alasari báyìí èmi báyìí ni ìjọ tó máa kú gangan tó máa ní accident yẹn àjọfẹ́ travel jọ yẹn ni tèmi tí wọ́n àti ṣetán èmi wá pọ̀ wọn ní kébì máa lọ èmi kan kò lájọ ń lọ ATV lájọ ń lọ ọjọ́ yẹn àwọn ní kébì máa lọ lèmi fi lọ mo ti débẹ̀ tán kí wọ́n tún pè mí pé on accident ẹnìkan tí ó máa ń dùn mí jù pé mo miss ẹ jù òun ni Ahmed Alasari. Ahmed Alasari ǹjẹ́ lè sọ nǹkan ẹ̀kan àbí méjì bí Ahmed Alasari bó ṣe impact life yín. kò ń ṣe èmi nìkan ni Ahmed Alasari ní impact fún ó pọ̀ dáadáa ẹ bá sọ ọ̀rọ̀ gbogbo àwọn èèyàn kò sí ní Abẹ́òkúta kò sẹ́ni tó lè sọ̀rọ̀ Ahmed Alasari pé lọ́ba ní Ahmed Alasari ẹ máa gbọ́ nǹkan tó máa sọ pé èèyàn dáadáa ni wọ́n kí ẹ máa jà tó bá kọ stórí tó bá di pé bàbá ẹ̀ ló fìtì irú yìí ó máa wá bá ẹ pé lágbájá mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kan lọ́la o àbí má bẹ̀rẹ̀ iṣẹ́ kan ní next week o ìwọ ni ó máa bá mi ṣe kinní bẹ́ẹ̀ o a sọ ẹ̀rọ kẹ́yìn jà pẹ̀ tó máa sọ nítorí pé ó ti rí ẹnu píkṣọ̀ yẹn bí láìfù Ahmed Alasari ṣe rí nìyẹn. ẹ ṣeun gan sa níjọ́ tí ẹ sọ yìí pé ẹ̀yin àti Ahmed Alasari ẹjọ́ fẹ́ rìnrìn àjò tó yẹ pé ibì kan náà lẹ̀sì jọ ń lọ ṣùgbọ́n nígbà tí time ti lọ tó yẹ pé ẹ lè jọ bá wọn rìn ǹjẹ́ ṣe rántí ibi tẹ́ wà nígbà tí wọ́n máa pè yín gẹ́lẹ́ pé Ahmed Alasari wọ́n jáde láyé. mo wà ní ṣebí ATV àkọ́ni mo lọ ṣe program ni ọ̀nà fẹ́ lọ ṣe program ìbí abẹ́ lọ ṣe program aṣẹ̀ṣe fíìmù kan gbà yẹn ọmọ ńlá àbíkẹ́ lórúkọ fíìmù yẹn náà ni wọ́n fẹ́ lọ ṣèpolówó ní ATV 8 bẹ́ẹ̀ èmi náà fẹ́ lọ ṣèpolówó fíìmù kan nígbà yẹn èmi tí wá wà ń bẹ̀ mo ti ń ṣe lórí program gangan mo wà báyìí ń ṣe program lọ́wọ́ báyìí kọ́ ṣe ìpolówó báyìí ní fóònù mi rìn ní ẹnìkan wà fíyẹ̀wò náà máa ń tẹ̀lé wọn wọ́n pè ní Aro Rasaki tèmi bá ti sí àràdùn náà àjọ máa ń tẹ̀lé wọn ni ìyẹn ló pè ní pé ìdígẹ̀mẹ̀ àwọn accident ń sìn mo dẹ̀ ní bàbá nǹkan ó ní pé ó pọ̀ díẹ̀ o pẹ̀tọ́ máa pè mí padà lẹ́yìn tó máa pè mí padà báyìí nǹkan tó kàn sọ mi pé Alasari ti kú báyìí stop program ọjọ́ yẹn nìyẹn kò sí àwọn mákẹ́tà ṣe program mọ́ bí mo bá ṣe ń bọ̀ ní Abẹ́òkúta pàlájọ Sunday ọjọ́ yẹn ni because Sunday ló kọ́ sí. kọ́lọ́n bá a dẹ̀lẹ̀ fún ẹ ṣeun gan bàbá ẹ ti bá wa sọ ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n a rí pé gẹ́gẹ́ bí àwọn onítíátà a rí pé ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó ń kọ fújì bàbá nínú gbogbo àwọn onífújì yìí ǹjẹ́ ẹ ní ìkan àbí méjì tẹ́ nífẹ̀ẹ́ sí nínú àwọn onífújì yìí tó yẹ pé orin tí ẹ máa ń gbọ́ jù. gbogbo onífújì ni mo nífẹ̀ẹ́ sí gbogbo onífújì pátápátá kò sí èyí tí ó lè máa kọrin tí màá ní kílódé ìtàlélẹ̀ ní ògbọ́lé gbogbo onífújì ni mo nífẹ̀ẹ́ sí kódà kí n ṣe onífújì nìkan gbogbo olórin kò máa ń gbórin dáadáa inú orin tọ́dẹ̀ ń kọ yẹn èyí máa ń rí ọgbọ́n bẹ̀ mo fi láìkì orin generally gbogbo olórin. ǹjẹ́ ẹ ní ọ̀nà tí Alhaji Sefi Alao tó ti impact life rẹ̀ rí. yes because mo súnmọ́ Alhaji nípasẹ̀ Mr. Latin tó jẹ́ president wa ìyẹn Bọ́lájí Amúṣàn Mr. Latin àwọn ni president wa àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ ni Sefiu àti Latin bó dẹ̀ síbi tí Mr. Latin bá ń lọ gbàgbé tẹ́wẹ́ pé wọ́n bá ń ṣe fíìmù wọn mo máa ń direct ẹ̀ àti iṣẹ́ tó yẹ pé Alhaji máa wá Alhaji rẹ̀ tó bá ti rí ẹ wọn kì í fojú pààyàn rẹ̀ ibi tó bá ti rí ẹ tó bá ti rí ẹ rí o wọn á kọ director mi rè director mi nìyẹn o bí life wọn ṣe rí nìyẹn wọ́n ti ṣe àwọn kankan nínú ayé mi tí mi ò lè gbàgbé. ẹ ṣeun gan ẹ bá a dárúkọ Mr. Latin sẹ́yìn bàbá ǹjẹ́ ẹ lè sọ bí ẹ ṣe pàdé Mr. Latin fún wa báwo lẹ ṣe bá wọn pàdé. Mr. Latin bàbá ni wọ́n jẹ́ fún wa. báwo lẹ ṣe bọ̀. nítorí pé nígbà tí àwa àti táwa náà pẹ́ tá à ń ṣe stage kiri yẹn àwọn tí ń ṣe fíìmù wọ́n máa ń first film láyé mi Mr. Latin ló pín kẹsẹ̀tì ìgbà yẹn a máa ń lo kẹsẹ̀tì kéèké báyìí ni wọ́n kó lẹ̀ fún mi pé kí n lọ fi ṣiṣẹ́ wọ́n dẹ̀ bá mi ṣiṣẹ́ tán wọ́n tún gbowó láìpẹ́ Mr. Latin kò dẹ̀ sí oní tíátà kan lábẹ́òkúta yìí ní wọ́n fẹ́ ṣe fíìmù báyìí pé ó fẹ́ ṣe fíìmù tiẹ̀ o tí Mr. Latin ò lè yẹ wọ́n máa kó wa jọ láti gbà yẹn dẹ̀ ní èmi àti wọn náà ti wà dẹ̀ ní bàbá dáadáa ò ní Mr. Latin jẹ́ sí ọ.
ẹ ṣeun gan bàbá kó tó di pé mo yọ̀ǹda yín kẹ́ ẹ̀ tó máa lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tábà interview báyìí wọ́n á sọ fún wa pé àwa akọ̀ máa ń béèrè question tó jọmọ́ bí iṣẹ́ àwọn nìkan ní pé àti ẹ̀ wulẹ̀ bèrè ní pé ṣé àwọn náà nífẹ̀ẹ́ sí àwọn sport kọ̀ọ̀kan tí bá máa béèrè lọ́wọ́ irú sport wo lẹ fẹ́ràn jù. Mo máa ń bọ̀ but kò yẹ kí mo máa wo bọ̀ gan torí mo máa wo bọ̀ gbà kan bẹ́ẹ̀ mo rí pé ó ti fẹ́ affect mi ló jẹ́ kí n tí n bá wo bọ̀ ń sìn n bá wo bọ̀ tó bá nà Nàìjíríà ọjọ́ máa dùn wá ń sìn mi ò lè gbé sórí pé wọn nà Nàìjíríà kí n má lè jẹun àbí wọn nà Chelsea kí n má lè mo máa ń wo bọ̀ but mi ò gbé bọ́ọ̀lù sórí pé tó bá ti lè win ní tíìmù yẹn báyìí o nǹkan ti bá ìmùlànà máa jẹun tó bá kọ́ bá mi tẹ̀bálẹ̀ máa jẹ tán mi ò ní sọ pé wọ́n ti na klọ́ọ̀bù mi wọ́n ti na mi ò ń ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀ ni mo máa ń mo like. Man U ni nítorí ìgbà yẹn Ronaldo sì wà àbí ìròkè ruling ó sì wà ní Man U gbà yẹn mo máa ń wò ó. United fast. Nígbà yẹn o bẹ̀ tí ń sìn ní ètò ẹ̀ ní klọ́ọ̀bù mọ́.